kábíyèsí olódùmarè, kábíyèsí Ifá, akíwọ ẹni lófẹ̀ẹ́ ta ọlọ́run, ojú tẹ fi ń fò wá ò ní fọ́, tí tẹ fi ń gbọ́ wá ò ní di. Àwọn ọ̀rọ̀ kan wà tó ti ṣẹlẹ̀ sẹ́yìn táyé pé tá a bá ń sọ̀rọ̀ fídíò a máa ń sọ tí gbogbo àwọn èèyàn náà sì mọ̀ tó sì mọ̀ pé bẹ́ẹ̀ ló sì rí. Àáfàá kan wá jáde láti prevent ọ̀rọ̀ yẹn. Ṣé ẹ̀ ń pé irú ohun tí àáfàá yìí ń sọ yìí ó dàbí ìgbà pé tá a pe kíní kan ní ìwà àbàjẹ́ láwùjọ wa tá a sì wá kí ìwà àbàjẹ́ kó rodò lọ mú mi. Ṣùgbọ́n àáfàá yìí wá ń sọ bí ẹni pé n tí ó ṣẹlẹ̀ ohun tá a pè ní ìwà àbàjẹ́ ohun tó tọ́ ni. Kí lẹ́yìn tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ tí àdìsí sọ tí kúrò náà tó kéjì ẹ̀ wípé nígbà ayé ànábì fẹ́ ọmọ ọdún 6. Ohun táwa fẹ́ mú jáde ni pé ẹ jẹ́ ká wò pé ṣé kéèyàn fún ọmọ ọdún 6 ṣé wà tó dáa ni àbí wà tí ò dáa. Ẹ jẹ́ ká gbọ́n tí àáfàá yìí wí. Kí ló dé tí ànábì wa Muhammad kí ló dé tó fẹ́ ọmọ ọdún 6? Kí ọ̀rọ̀ pé ànábì Muhammad ó fẹ́ Aisha lọ́mọ ọdún kékeré tó kéré tó bá wọn láì kí Al-Qur'anu kankan láì kí hadisi kankan. Ọ̀rọ̀ tẹ́ni tó ní làákàyè lè yanjú fúnra rẹ̀ ni. Gbogbo ẹni tó bá jẹ́ kullu zi lubbin, gbogbo ẹni tó ní làákàyè kódà kó má jẹ́ mùsùlùmí, ọ̀rọ̀ tó lè yanjú fúnra rẹ̀ ni. Kódà bí èèyàn ò kéwú téèyàn bá kàwé tó jẹ́ni tó ríta, ó lè má jáde o, èèyàn lè má jáde kó rí òde. Ìyẹn táwọn tí ó bá kàwé nínú àbáwọn tó bá kéwú dáadáa, wọn ò ní jáde àmọ́ wọ́n ríta látara tí wọ́n kà. Gbogbo ẹni tó bá wá ní làákàyè ọ̀rọ̀ tí ó yanjú fúnra rẹ̀ ni, kò láǹ ṣẹ̀ṣẹ̀ wá yanjú fún. Àmọ́ à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́. Ìjà lára ni ò tán bọ̀rọ̀ yìí. Ẹni tí èèyàn ò bá fẹ́ kò sí ń tẹ́ ẹ lè ṣe ẹ lè fi ròyìn ẹ̀ fáyé. Ẹni tí ò bá fẹ́ ò fẹ́ náà nù. Ọlọ́run sọ wa lọ́wọ́ ẹni tí ò fẹ́ wa, tá a wá fẹ́ fagídí fẹ́ kó fẹ́ wa. Èèyàn fagídí múyàn láti wá nífẹ̀ẹ́ yàn. Àáfàá yìí sọ wípé ọ̀rọ̀ pé ànábì fẹ́ Aisha ní ọmọ ọdún 6, wọ́n lẹ́ni tó bá ní làákàyè tó bá sì kàwé tó sì kọ́gbọ́n orí, wọ́n ní ọ̀rọ̀ téèyàn lè yanjú fúnra ẹ̀ ni. Nípa pé èèyàn kàwé òun ní gbogbo kí n bẹ̀ láti pé téèyàn bá ní làákàyè téèyàn bá kàwé ní gbogbo ìlú tó jẹ́ ìlú oníwèé láyé òde òní, gbogbo àwọn tó kàwé torí tá ń kọ̀rọ̀ ìwé á mọ̀ sọ̀rọ̀ òfin. Òfin wo ló lè fi ọwọ́ sí kéèyàn fẹ́ ọmọ ní ọdún 6? Torí bí ẹ ṣe ń sọ̀rọ̀ ní ṣe sọ pé àwọn tó bá kàwé tó sì ní làákàyè wípé ẹni tí ànábì ṣe òun kò kí ń ṣe ẹni tí ò dáa fún ẹni tó bá kàwé. Ṣùgbọ́n gbogbo ìwé táwa kà kò sí ìmọ̀ tó lè mọ̀ nínú ìwé láíláí tí ó wàá fọwọ́ sí pé ọmọ tí ò tí ọmọ léńjẹ ọmọ ọdún 6 kéèyàn fẹ́ lábẹ́ bó ti wù kó rí. Torí ọmọ ọdún 6 ọmọ téèyàn sì ránṣẹ́ ni. Kò sí tá sọ̀rọ̀ nípa tìwé àti pé èèyàn ka ọgbọ́n orí àti pé èèyàn ka làákàyè, kò sí n tó lè fọwọ́ sí kéèyàn fẹ́ ọmọ tí kò tí ì mọ̀ nǹkan kan, ọmọ tí ò tí ì mọ̀ tún tí ò tí ì mọ̀ sí. Ẹ já gbọ́rọ̀ wọn síwájú torí ibi tí mo lọ gangan yìí tí ì débẹ̀. Ọlọ́run sọ nínú Al-Qur'anu Karim pé Bismillahirrahmanirrahim. Ọlọ́run ní wa tilkal ayyamu nudawwiluha baynan nas. Ẹ̀rí ọjọ́ ayé a máa pààrọ̀ rẹ̀ láàrin ẹ̀yin èèyàn. A máa pààrọ̀ ìgbà láàrin yín. Ìgbà kan ó máa lọ, ìgbà kan ó máa bọ̀. Ẹ jẹ́ n tú báyìí. Àwọn àsìkò kan kọjá lọ. Àwọn àsìkò míì ó dé á tún pààrọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ nínú ayé fáwọn èèyàn. Àwọn èèyàn ó wo àwọn ìwà kan tó ṣe pé àwọn tí wọ́n ti ṣe lọ yóò fẹ́ dàgbà pé wọn ò tiẹ̀ ṣe rí. A máa pààrọ̀ gbà. Nínú tí a fi ń fẹ́yàwó nísìnyí táwọn ò bá fẹ́yàwó láyé tí wá ń bí nígbà tá a wà yìí nísìnyí. Ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, àáfàá yìí sọ nǹkan pé nínú Kùránì wípé Allah sọ pé àwọn ò mọ pààrọ̀ ìgbà wípé nǹkan kan wà dájú pé yóò ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́gbẹ́ tó bá wá dayé òde òní
kí n tí ó ṣẹlẹ̀ wọn kò ní báyé òde òní lọ mọ́ torí pé kíní ẹ̀ yóò ti wà out of date wípé tó bá láwọn ìwà kan tí wọ́n ń wù nígbà kan tí ó wà acceptable láàrin ọmọnìyàn tí ó gba àwọn èèyàn tẹ́wọ́ gbà wípé gbà tó bá ti yá ìwà èèyàn ní léwu mọ́ torí pé ayé ń dàgbà sí ìgbà náà sì tún ń dàgbà sí gẹ́gẹ́ bá fàìsẹ̀ wí. táyé pé bẹ́ẹ̀ ni mo kún ìgbé ẹ̀yin tá a bá sọ̀rọ̀ náà láìka ìní táyé pé bẹ́ẹ̀ ni sẹ́yìn pẹ̀lú Quran kò yẹ ká mọ̀ kàmọ́ nìsín àtàdìtì ṣé báyé ti yàtọ̀ ìgbà ti yàtọ̀ ìwé òun sì ni ìwé ìgbà náà ni òfin ìgbà náà ló wà nù rẹ̀ ní tàǹsọ náà nù ní tàǹsọ náà lẹ́ ń sọ nínú Quran àtàdìtì òfin ìgbà náà ká gbà pé ayé dúdú gbà náà wọ́n wá sófin tó dúdú láyé tó dúdú nígbà tójú ti wá mọ́ tá a ti ríra wa sófin yẹn olójú dúdú òfin inú sítì kan wà lóye ká fi mọ́ darí odidi kọ́ńtì ẹ wá dúró kọ́ńtínẹ̀ntì ẹ mọ́ fi Quran darí nísìn torí ẹ̀ ń sọ fún wa pé táyé bá dúdú gbà náà tójú dúdú gbà náà àti wípé nígbà náà òfin Quran àti òfin hadith òfin ìgbà náà ni kò yẹ kí a tún mọ lófin nísìn ó yẹ ká tún ṣe òfin míì ni àwọn ibi tó fẹ́ kẹ́wò ni pé táyé pé òfin Quran ìgbà náà ayé yàtọ̀ sí tìsìn òfin ìsìn náà gbọ́dọ̀ yàtọ̀ sí tìgbà yẹn kò ní jẹ́ pé òfin ìgbà yẹn ní gbogbo ẹni wọ́n pọ́n Quran lè débi pé nínú Quran fúnra rẹ̀ ló sọ pé Quran ó dáa débi wípé yóò mọ bá gbogbo tó bá ṣẹlẹ̀ nígbèsí ayé níṣẹ̀dá ayé yìí mu pé Quran ò lè wà out of date ǹbọ̀ táyé pé àwọn tó lọ dá nígbà náà yàtọ̀ bẹ́ẹ̀ sì mọ́ máa fi ọ̀gbà náà yàtọ̀ a jẹ́ wípé òfin mi rẹ̀ kó jáde kẹ̀ sófin ìgbà náà láti fẹ́ mọ́ fi control sí àbí bó sọ yẹ yín ajẹ́ ń gbọ́ síwájú. wàyí nísìn nínú àwọn ẹni tí wọ́n ní ká wò ká fi fẹ́yàwó ni pé àkọ́kọ́ sí ẹni tá a fẹ́ fẹ́ yìí só ti tólé ọkọ lọ só ti bàlágà nínú táwọn èèyàn tó máa ń wò ni pé wọ́n ní só ti kọ́ṣẹ́ tán só ti lọ school só mature só ti ṣetán ilé ọkọ. níjọ́ tá à ń wí lọ́dọ̀ tàwọn yìí kò sí school kan tó máa ń lọ kò sí lè kọ́ṣẹ́ kan tí ó lọ ń lọ ilé ọkọ ní gbogbo responsibility obìnrin láyé ọ̀dọ̀ ọkọ rẹ̀ ní máa ń wà bó ṣe rí láyé ìjọ náà nù. iná láyé Al-Qur'an tó ní ar-rijalu qawwamuna 'ala an-nisa'i bima faddala Allahu ba'dahum 'ala ba'din wa bima anfaqu min amwalihim. àyà yẹn ìgbà náà lára tí ń jẹ́rìí nù gbogbo obìnrin pátápátá ń lọ ilé ọkọ ló ní responsibilities. ṣe gbọ́ pọ́ìntì tí ó mú jáde gbogbo ẹ̀yìn làákàyè tọ́rí yóò kú ẹni dáàmú ẹjẹ́ àjọ gbé làákàyè sọ̀kalẹ̀ ó ní ayé ìgbà náà tí ànábì fẹ́ ọmọ ọdún 6 ó ní kódà gan bí ó ní tó dáyé òde òní ó ní ọmọ gbúdọ̀ lẹ́kọ̀ọ́ ó gbúdọ̀ kọ́ṣẹ́ ó gbúdọ̀ lọ skul ó ní láyé ìgbà náà kò sí skul ẹ̀kọ́ tọ́mọ ń lọ gbogbo responsibility ọmọ ńgbà náà ọkọ lónìí lọ́mọ ọdún 6 mo fẹ́ kí ẹ̀yin ò kẹ́kọ̀ọ́ nǹkan mìíràn a jẹ́ wípé láyé ìgbà náà bí èèyàn bá ti bímọ èèyàn wulẹ̀ lè fi fà lọ́kọ kéèyàn lọ gbé fún ẹni tí ó fẹ́ bàbá tó bímọ kò ní responsibility yẹn kan lórí ọmọ nígbà náà àbí àyà Quran ẹ̀yin àfáàná lẹ́mú jáde lẹ́ẹ̀fi sọ ẹ̀tọ́ ẹ̀mú iye ẹ̀tọ́ tó wà nù Quran tẹ́gbẹ́ dání pé bàbá lójú ọmọ lórí ọmọ àtàdìtì ẹ wá nígbà náà pé wọ́n bá ti bímọ wọ́n kàn bí fọkọ ni jẹ́ sọ wọn kan fún yín nípa ayé ń dàgbà sí nítòótọ́ ṣùgbọ́n nígbà náà tẹ́lẹ̀ wọn ò tí mọ kàwé wọ́n lè mọ́ ti mọ ka ìwé ṣùgbọ́n gbogbo ìgbésí ayé láyé yìí gbogbo ìgbésí ayé gbogbo àti ìyẹn bá ti wà nù ayé ní ó ní nǹkan kan téèyàn mọ fi sẹ̀mí kò sí bí èyí ó sì wà ní ayé tí ò ní nǹkan téèyàn mọ fi sẹ̀mí tí ò ní nǹkan téèyàn mọ fi gbé ilé ayé tàbí mọ pé ilé ayé là ń gbé lára bẹ́ẹ̀ ni pé nígbà náà tí wọn bá tí mọ kọ́ṣẹ́ tí wọ́n sọ yìí iṣẹ́ alákọ̀wé wọn ò tí mọ kọ́ kẹsì iṣẹ́ ìtẹ́yìn sọ nísìnyí wọn ò tí mọ kọ́ ṣé wọn ò sí sí oko ni kálẹ̀ apẹ́ lọ́rọ̀ yìí wọn ò sí sí oko ṣé bàbá tó bí ọmọ kò wá ní ojúṣe nǹkan tí ó sì lórí ẹ̀ àfikọ́ bí bàbá kó kàn mọ́mọ gbogbo ìgbà náà gbogbo àwọn ọmọ tán bí ìgbà náà ayé pé wọ́n bí wọn fún ọkọ ni kò sí ládùúrú ẹ̀kọ́ tẹ́ ní mọ̀ọ́mọ̀ kọ́ yín wípé tí wọ́n bá ti kọ́ wípé òun ló kọ́ yín pé ká tọ́ ọmọ báyìí ká tọ́ ọmọ báyìí ká tọ́ ọmọ báyìí ayé pé ìgbà náà kò wúlẹ̀ sí bàbá olùsí nǹkan lójú ọmọ àti ìyá ayé gbogbo ọmọ obìnrin tí wọ́n bá ti bí ìgbà náà ọkọ wọn bí fún ìtumọ̀ rẹ̀ kọ́ nù ṣé pé ìgbà kan wà nínú ilé ayé yìí ṣé ìgbà kan wà nínú ilé ayé yìí táyé pọ́ ọmọ ìkọ́sẹ̀ kankan àbí tó fún wa kọ́nu torí mọ̀mọ́ tẹ́ sọ yí gángan iṣẹ́ kan iṣẹ́ ta ẹran tó ń da ẹran ló ń ṣe ṣé wọn ò péyùn
àbí èèyàn kan lè dìde kí wọ́n bí kó sì lọ mọ ṣiṣẹ́ kó sì mọ tẹ́nà àṣìwọ̀n ikọ́ ẹ̀ ń sọ bí ẹni pé nígbà náà kò sẹ́yìn kan kọ́ àwọn obìnrin ìgbà náà sí kò sẹ́yìn kan tí wọ́n ń ṣe ní kò lẹ́kọ̀ọ́ nǹkan tóbìnrin ìgbà náà lè kọ́ àbóbìnrin ìgbà náà yàtọ̀ sí sìn táyé pé gbogbo ẹ̀kọ́ tóbi wá ti bá fẹ́ kọ́ ilé ọkọ rẹ̀ yóò ti lọ kọ́ táyé pé kò sẹ́kọ̀ọ́ kan nínú tọmọbìnrin ọkọ̀ nínú àdìsí yín náà ló wà wípé tí ọmọbìnrin tó bá fi lè wọlé ọkọ pẹ̀lú ìbálé wípé èèyàn méjì láti lè yàbá èèyàn méjì láti lè yà wọ́n wọ àlùjánnà tẹ́ ń gbọ́ ẹ̀sìn kó sẹ́wọ̀n kan tí obìnrin ó kọ̀ táyé pé bẹ́ẹ̀ ni irú promise yẹn ò ní sí nígbà tó mọ̀ pé gbogbo ọmọbìnrin sísè ẹ̀ láwọn múlẹ̀ tí mo fà àwọn fọ́kọ ṣé wọn mẹ́rin yóò àṣírí promise báyẹn ẹ̀ ń jẹ́ kó yé wa bí ẹni pé inú kọ́ṣọ́ lárúbáwá ló wà wípé ọdún 6 ni wọ́n ti mọ̀ fọmọ fóbìnrin táyé pé inú kọ́ṣọ́ lárúbáwá ló wà wípé ọdún 6 ni wọ́n fọmọ fóbìnrin mo sì mọ̀ fa ọmọ fún ọkùnrin kírẹ́tì Kádíjà wá di 40 years kí Muhammadu tó rà mú ẹ má bínú jàre mo ti fẹ́ serious rí program yìí ni mo ti ní ìrẹ́rìn kírẹ́tì àǹtí Kádíjà 40 years kí Muhammadu tó rà wọn mú táyé pé bẹ́ẹ̀ ni inú àṣà alárúbáwá ló wà pé kó mọ fọmọ lọ́dún 6 kírẹ́tì àǹtí Kádíjà di 40 years kó mọ kó lè di pé Muhammadu tó rò mú ó dà àti wàá gbọ́ àti gbà ṣé ti gbọ́ àti gbọ́ a tún ti gbà pé nínú àṣà orí ló wà mo ti gbà fún yín pé inú àṣà orí ló wà pé kó mọ fọmọ lọ́dún 6 ẹni nígbà náà kò síṣẹ́ tó máa ń kọ́ ṣùgbọ́n àti jẹ́ kẹ́mọ̀ níṣẹ́ pé kò sígbà kan tí ó tó wà tí ó ṣiṣẹ́ kan téèyàn ń ṣe nǹkan kan yóò mọ̀ fi gbélé ayé yí pé gbà kan wà wà síṣẹ́ nǹkan téèyàn kọ́ ìrọ́ni jẹ́bẹ̀ mo fi mú instance pé táyé pé bẹ́ẹ̀ ni àdìsí òní sọ pé ọmọ tó bá ti wọlé ọkọ pẹ̀lú ìbálé èèyàn méjì láti ilé ìyàwó ìdílé ìyá àtìlẹ́ méjì láti ilé bàbá ní òkú wà lùjọ náà mo ti wá gbà pé bẹ́ẹ̀ ni inú àṣà lárúbáwá ló wà wípé ọmọ ìgbà náà ọdún 6 gbúdọ̀ tí mo fẹ́ wọn mo gbọ́ ó dà nígbà tó ti wá da yí òde òní tọwọ́ tó ti ń kọ́ṣẹ́ ń kọ́ ọmọ sáà ti ń kọ́ṣẹ́ láyé òde òní ẹgbẹ́ ọmọ ìkọ́ṣẹ́ gbà náà gbọ́ torí muslim ta ní Muhammad ṣe nǹkan ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ mọ̀ dìfẹ́ǹdì ẹ̀ tẹ́ ẹ sọ pé ó dà jù yín lọ ó jù yín lọ tẹ́ pẹ́ olóyè kó mọ̀ dìfẹ́ǹdì olóyè ká mọ̀ wà àwòkọ́ṣe ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ mọ̀ dìfẹ́ǹdì ẹ̀ ayé ẹ̀sìn tẹ́yìn tí wọ́n ń kọ́ṣẹ́ ń kọ́ ṣe bí ìwà àgbà yẹn lẹ́yìn fẹ́ mọ̀ practice nìsín ayé ẹ̀sìn tẹ́yìn tó ti ń kọ́ṣẹ́ ẹ̀sìn tó ń jẹ́ kó bóyé wa wípé ẹ̀tápà náà bí ṣe pé gbogbo súnmọ́ àná bí lè fẹ́ ṣe àwọn ilé Haúsá wọ́n fọmọ lọ́dún 10 wọ́n fọmọ fọkùnrin lọ́dún 10 wọ́n fọdún lọ́dún 12 àwọn Yorùbá kan náà ń practice ẹ̀ àbí nígbà tí wọ́n ṣe ń gbà yẹn tẹ́ wá irọ́ tẹ́ ń jọ pé torí pọ́ mi ìkọ́ṣẹ́ ń gbà náà ní ìsìn tọmọ ti ń kọ́ṣẹ́ tọmọ sá ti ń lẹ́kọ̀ọ́ síbi nígbà náà mo ti fọmọ obìnrin lẹ́kọ̀ọ́ náà bàbá ọmọ ìfọmọ obìnrin lẹ́kọ̀ọ́ náà ti ń tì wọ́n lọ lé ọkọ̀ ní ìlọkọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bá ti ń dáná ọkọ̀ ìjókòó ẹ̀kọ́ bá ti ń bọ́kùnrin lò ọkọ̀ ẹ̀ náà ní òkọ́ bá ti ń dáná ọkọ̀ ẹ̀ náà ní òkọ́ mo ti gbọ́ ìsìn tójú ti wà á là tọmọ ti wá ń kẹ́kọ̀ọ́ kí ló dé táwọn kan tuntun táwọn kan ní sì tún lo pọ́lísì yẹn lọ pé irọ́ o kìí ṣe wọ̀ kéèyàn ò fẹ́ ọmọ ní ọdún 9 kó fọ mẹ́lẹ́wà àtúrà pàànà bíi náà ṣe ẹja ronú dídì yẹn kan ní ó ní dídì àrìndì kan ní ó sọ̀rọ̀ àrìndì kan náà ní ó tún dá ẹjọ́ yẹn ayé ìsìn báyìí àti gbọ́ pé ìgbà yẹn ni kí ó táwọn kan tuntun wá ń ṣe ní ayé ìsìn ẹ̀sìn tí inú mi sì dùn gba ẹjí ká mọ̀ pé gbogbo wa tí wọ́n bẹ́ẹ̀ di lù gbà náà o torí wípé ojú dúdú gbà náà ló fi rí wù ipe ẹni tó rí ẹ̀ bá pé ní ìsìn kò yẹ kó tún wúrú wà yẹn àbí túmọ̀ ẹ̀kọ́ nù ajé ń bọ̀ síwájú kí n má pẹ̀ lórí ẹ̀. ṣe rí tó bá yẹ pé intanẹ́ẹ̀tì ṣe yẹn tí ò bá kọ́kọ́ dáa wọ́n kọ́ fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ nǹkan pé ọ̀tá tẹ́ èèyàn lè bá nẹ́bì ṣe àwọn tí ń bẹ láyé nísìnyí tí ń bá nẹ́bì sọ̀tá kò sí ọ̀tá tí wọ́n lè bá nẹ́bì ṣe láyé nísìnyí tó le tó ọ̀tá táwọn tìgbà náà tí wọ́n bá ṣe tẹ́yìn tẹ́yìn ò rí nísìnyí lẹ́yìn bá sọ̀tá yìí àwọn tí wọ́n ti ẹ̀rí gangan tí wọ́n rí aburú tí wọ́n fi ń wá ká wọ́n fi aburú wá ká wọ́n fi kú wá ká ńgbà náà níbi tí ọ̀tá àti wọn lè dé ṣéjú wọn là nẹ́bì fi ṣe ń tó ṣe yìí tó bá yẹ pé ńjọ́ náà tó bá yẹ pé tí ìgbà wọn ò tẹ́wọ́ gbà ni àwọn gangan ni wọ́n ti pariwo fáyé látijọ́ náà. ìtàn tó wọ̀ ló fẹ́ mọ tẹnu bọ̀ ó ní táyé pé kíní ò bójú mu nígbà náà ni àìbójú mu náà ló jẹ́ kó mọ sọ́ọ̀dì sìn àìbójú mu tó ṣe òun náà ló jẹ́ kó mọ sọ́ọ̀dì sìn pé tó yẹ kí olórí kó lè ṣerú nǹkan báyìí ẹ lọ́ọ̀tà tán bá ṣe ń gbà náà ó pọ̀ ju ti sin lọ
wọ́n bá sọ̀tà tó tọ̀ tí ìgbà wọn bá sọ̀tà ṣe bí dà ní yọ ó wà lù ya bàbá rẹ̀ ní Mọ́kà ó gbé nǹkan tí ó yàtọ̀ sí tán gbàgbọ́ ní Mọ́kà ó gbé wá wọ́n bá sọ̀tà tó tọ̀ ṣe bí tí ẹ̀ ló fi sálọ Mọ̀dínà ló fi lọ reinforce wa Mọ̀dínà ló ti káwọn ọmọ ogun tíìmù wá jàlù bàbá ẹ̀ lógun kí bí àwọn bá sọ̀tà kò sẹ́ni tí ò rí nǹkan tí ò da tí ò ní tako ṣùgbọ́n gbàdá pé atóbímọ́ ṣe bá wí ni òjíṣẹ́ Ọlọ́run ti ń jagun sódùn gbọ́ létí pé òjíṣẹ́ Ọlọ́run ó ń bá àwọn èèyàn jà ìwà ń bẹ̀ wọ́n ìwà ń sá wọn ẹ̀wà náà bá sọ̀tà táyé pé wà ń da ń tòótọ́ pé kẹ́yìn náà wà kẹ́ máa mọ̀ dìfẹ́ǹdì ẹ̀ ṣe nígbà tó dáa ni irú tiẹ̀ náà nílẹ̀ Yorùbá ń bí lọ bá bàbá kan bíi tiẹ̀ oní kó fún ọlọ́mọ rẹ̀ lọ́dún 6 ìwọ náà lọ bẹ́ẹ̀ nìkan kó fún ọlọ́mọ rẹ̀ ṣe bí wà tó dáa ni tá a bá sọ pé nǹkan ò da ẹni tí ò da èwo ni ká fẹ́ mọ ẹ wà mọ owó ọ̀ràn tẹ́fì mọ dìfẹ́ǹdì yìí tí ó dùn gbọ́ létí sóun lọ́lọ́run ni ó sì jẹ́ pé gbogbo ohun tó bá ti ṣe lẹ́yìn fẹ́ mọ dìfẹ́ǹdì kò dáa sẹ́nìkan wà láyé yìí tó lè perfect yìí ó sọ pé ohun tó ń bá fìfẹ́ ẹnu rẹ̀ ṣe ẹ̀yin ó ti fẹ́ mọ bá dìfẹ́ǹdì ẹ̀ nídìí ẹ̀ àwọn kan àti ẹ̀kọ́ tó máa sọ ẹ̀yin náà jókòó ni ẹ kẹ́kọ̀ọ́ pé nítòótọ́ o apánàbí ṣe léyìí o ẹ̀jẹ̀ àgbà pé kò dà àìdá ni kò dà olùkọ́ méjì tẹ́yìn bá ta síyàwó ọmọ tó dàgbà Zainab tó gbà ìyẹn tẹ̀ tó wà nù kúrá ó wà nù àdìtì sẹ́yìn náà tún dá ni ẹ̀sùn tí wọ́n á dìvẹ́ǹdì yẹn náà tẹ́ máa pé èèyàn ṣe nǹkan tí ò da bóyá kẹ́kọ̀ọ́ sí dàgbé èèyàn ò lè wáyé kó mọ́ wíwà kan tí ò da bóyá táwọn wá ń sọ ni pé irúfẹ́ ẹni yìí tí ń tá à ń rí kùdìẹ̀kudìẹ̀ ẹnu iṣẹ́ rẹ̀ yìí só lè jẹ́ rògbòdẹ̀ ajé ń bọ̀ síwájú. ariwo wọn ọjọ́ náà ò ní tán lẹ́dùn ni àmọ́ èyí tí ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n níjọ́ náà lọ́hùn ọ̀pọ̀ wọn a máa fẹ́ ọmọ tó bá ti níjọ́ náà Aisha ti tọ́ ọmọ tó bàlágà. ẹ̀mọ́ tó kọ́ mi lẹ́rìn ó ní níjọ́ náà lọ́hùn ọmọ ọdún 6 ti tọ́ ọmọ tó bàlágà. ẹ bá ní kí mo dé mo bẹ́ẹ̀ ni óyá ìṣe àyẹ̀gbẹ́ yín débẹ̀ Aisha 16 years ó ti bàlágà 6 years dájúdájú Kádíjà tánàbí fẹ́ age of 40 plus àbí kò yẹ tọmọ 6 years láti lè bàlágà dájúdájú ẹ̀ ń fọmọ 6 years yóò bí ọmọ 25 years sìn lẹ́fí ń wé dájúdájú ọmọ 40 years wọ́n ń sin nígbà yẹn kò yẹ kókó lè wọ̀ díẹ̀ mọ́ ayé pé irú Kádíjà yẹn arúgbó nígbà yẹn tí a lè fọmọ 6 years ìgbà yẹn compare 25 years sìn ọmọ 40 years wọ́n gbà yẹn ó yẹ ká máa fi compare 100 years ẹgbẹ́ nínú làákàyè ọ̀dọ́gbẹ́lẹ̀ ń bá sọ̀rọ̀ gbogbo tí ẹ̀ ń sọ ọlọ́gbọ́n náà ní ń gbọ́ ní tí èèyàn ó sọ tí wọ́n àpàdà bèèrè lọ́wọ́ yẹn pé ẹgbẹ́ wọn lẹ́ sọ báyìí tẹ́yìn àmọ́ fẹ́ torí bọ́nu síà tójú mọ́ tìyàn ẹ mọ́ sọ mọ́ tó ayé pọ́ mọ́ 6 years ìgbà yẹn ti bàlágà ọjọ́ tí ń bọ́ síwájú. lọ́dọ̀ tí wọ́n níjọ́ náà skul wo làwọn ń lọ ìkọ́ṣẹ́ wo ni wọ́n ń ṣe ẹ̀yà àwọn funfun sì ni èèyàn bá mọ nǹkan dáadáa gbogbo àwọn funfun lárúbáwá ni èèbó ni ìbàlágà àwọn ọmọbìnrin wọn tí wọ́n bá pé ọmọ ọdún mẹ́wàá wọn míì ẹ̀ẹ́rì nígbà tí wàá gan tẹ́ bá rí ọmọ 14 years èèbó míì àbí lárúbáwá yóò ti bá ìyá rẹ̀ dọ́gba káwá sọ nígbà náà lọ. ṣé ń gbọ́ ó lọ́mọ 14 years ó ní yóò ti dàbí ìyá 30 years Kádíjà 40 years ó ní yóò ti dàbí ìyá 200 years torí tọ́mọ ike bá náà gbàgbọ́ ẹgbẹ́ táwọn ẹgbẹ́ yẹn ní rapid growth bó ṣe ní rapid growth yẹn náà ni ó ṣe tètè dàgbà kò ní ìtumọ̀ kankan ó dé ok ẹjí mi sàpẹrẹ tádìẹ ìbílẹ̀ bá lo 10 years láìpẹ́ àdìẹ ìbílẹ̀ lo 10 years adìẹ àgíríkì kò ní lò ju 3 years lọ ṣe kí bó ṣe dàgbà náà ní ó ṣe tètè kú ó simple tádìẹ ìbílẹ̀ bá lo 10 years definitely adìẹ àgíríkì kò ní lò ju 3 years lọ Kádíjà àgbà náà ó dà pé ìbílẹ̀ Kádíjà jẹ́ ìbílẹ̀ Aisha wá jẹ́ àgíríkì nínú ilẹ̀ lárúbáwá kan náà
ló fi Kálíjà rà ní 40 years gbogbo dùn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ wọ́n jí mo ṣàwàdà. níjọ́ náà ìgbà tọ́lọ̀ ń yí kàn wọ́n bí wọ́n ṣe ń ṣe tiwọn níjọ́ náà lọ́nu. lónìí nísìn ìjọba àtayé ló gbé sí pé nísìn tígbà tí wá sọ nísìn ni pé láti 18 years lọ́wájú 1920 lọ́bàá a wà dúró pé ọmọ yìí ò tí ì kàwé ẹjọ́ parí ẹ̀kọ́ rẹ̀, ọmọ yìí ò tí ì kéwú ẹjọ́ ẹjọ́ parí ìkọ́ṣẹ́ rẹ̀, ẹjọ́ lọ ilé kéwú. níjọ́ náà lọ́hùn báwọn ti ń ṣe tiwọn nù. lára tá a sì fi kó bára wa náà lóde lónìí nísìn ẹ rí i pé ọmọ yìí kò tó lọ ilé ọkọ kò tó lọ ilé ọkọ kò tó lọ ilé ọkọ in tó sì ti dánwò ó ti dáràn bọ̀yìn lọ́rùn jìnnà. ó ní láàdì òní ó ní ara ń tajú bàjẹ́ ni pé àlọ́ mo ò tí tó lọ ọkọ kò tí tó lọ ilé ọkọ ní tó sì ti dán sóbì rẹ̀ lọ́rùn ó ti dáràn jìnnà bó o bá ti tẹ́ bẹ́ẹ̀dì rẹ ló sì bá o. alẹ́ tó rí pẹ́ nìkan tọmọ kò rí tọ́ ó rìnrìn kù ni ẹ̀hún fúnfún sí ń ṣe wùwàkuwà káwá níbẹ̀ ní ká ní gbogbo wa ẹja mọ̀ tí o gbọmọ lọ́lé ọkọ torí kún bá wùwàkuwà èyí sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ tó wáyé tẹ́ bẹ́ẹ̀dì rẹ ló sì sùn bẹ́ẹ̀ àwọn sọ pé torí pọ́ ọmọ kan tó ń jalè tó àti pé bàtọ́ ọmọ kan ti ń jalè tó ti lu jìbìtì ayé kí o gbọ́ ọmọ lu jìbìtì lọ sọ̀rọ̀ wà nù tó pọ́ ọmọ kan ti wà tí ò da àwa náà irọ́ ẹ lọ sí lóyìnbó tẹ́ ń sọ yìí gangan ara àwọn ọmọ 18 years 20 years tẹ́pín lóyìnbó gan wọn ò tiẹ̀ tí sùn mọ́kùnrin rárá wọn bẹ́ẹ̀ ní lọ́dọ̀ àwọn òyìnbó ìyẹn ò kì í sọ̀rọ̀ ìkó yẹn ò sí nọ̀rọ̀ ìpè àwọn ọmọ ẹ mọ̀ fi kún ok ó dàbí ẹni tán sọ pé kí ètò jalè wá sọ pé bí ń pò ní nígbà tẹ́bi ń pọ̀ tó lé ní wọ́n jalè olúwo níyàwó jalè wọ́n fẹ́ mú wọn fẹ́ dáná sun wọ́n ní ebi ní ń pa mí ok ká sọ pé ok ṣé ká sọ pé yá gbogbo ẹni tí ibà ti ń pa ẹ mọ̀ jalè lọ ká sọpọ́tì wa olè jíjà tó di pé ebi àmọ́ pààyàn ẹ jẹ́ n gbọ́rọ̀ yẹn síwájú. àwọn dáadé òtó lórí ọkọ yìí wọ́n ti ṣe ń táwọn ìyá wọn kò wò tí ì rí ṣe látọ̀dún tí wọ́n ti ń bẹ́ ń lé bàbá wọn ibi tí wọn ò ṣe dé wọ́n ti ṣe kọjá rẹ̀ wọn ò sì tí ì tó lórí ọkọ tó gbogbo nǹkan yóò sí níjọ́ tí wọ́n lọ́hùn. àmọ́ yìí tó wáyé pé ànábì ló bá. ṣé ń gbọ́ ó ní mo gbọ́ tó wí ó ní nígbà tí wọ́n lọ́hùn ó ní nísìnyí báyìí ó lọ́mọ tí ò tí ì lọlé ọkọ tó jẹ́ bíi 18 16 20 ó ní yóò ti bàjẹ́ débi wípé ntí àwọn bẹ́ẹ̀ kí n sọ pẹ̀lú àwọn bọ́yì sí bá àti mọ́ sọ̀rọ̀ pé àwọn ìrìn tí yàrá òní rí irú àwọn okó tí yàrá òdò rí ọmọ kékeré ó ti dò ní ìsìn tó bá wá rí bẹ́ẹ̀ ní ìsìn sí gbogbo bí ló ti rí bẹ́ẹ̀ owó tó wá fọ́ sọ tí mo fẹ́ kílẹ̀ ní pé wá níjọ́ òun ní láyà àwọn mọ̀mẹ́dì yẹ pé kò rí bẹ́ẹ̀ ní tó bá ti mọ̀ ní ó sọ ó mo fi sọ àdìtì kan lẹ́ẹ̀kan tó sọ wípé ọmọ tó bá ti wọlé ọkọ pẹ̀lú pípọ́ ti bàlágà èèyàn méje ní ìdílé ìyá èèyàn méje ní ìdílé bàbá ànábì sọ pé yóò mú wọn wọ àlùjánnà tí èèbá ṣe pé wọ́n ti corrupt ló mú mọ̀mẹ́dì sọ́dún pọ́lísì yẹn àwọn tẹ́ni wọn corrupt gbà yẹn mọ̀mẹ́dì ti pé wọ́n ti corrupt lọ fi mú sí pọ́lísì yẹn pé tó bá fi lè ṣe báyìí èèyàn méjì nídìí ìyá èèyàn méjì nídìí bàbá ipò ẹni tá fi lè rí ọmọ tọ́ ipò ọmọ yóò mú èèyàn méje nídìí bàbá yóò sì mú èèyàn méje nídìí ìyá torí pé wọ́n ti corrupt wọ́n sọ pé báyìí pé wọ́n corrupt wọ́n sì corrupt. sáyé yàtọ̀ ni ayé yàtọ̀ láti gbà yẹn dì sìn nǹkan mèremère inú ayé ló ń yàtọ̀. àwọn ọmọ tá ní òtó lọlé ọkọ yìí wọ́n ti ṣe ń táwọn ìyá wọn gun ò tí ì rí ṣe látọdún tí wọ́n ti ń bẹ́ ń lé bàbá wọn ibi tí wọn ò ṣe dé wọ́n ti ṣe kọjá rẹ̀ wọn ò sì tí ì tó lọlé ọkọ so gbogbo nǹkan yóò sí níjọ́ tí wọ́n lọ́hùn. àmọ́ yìí tó wáyé pé ànábì ló bá ṣe wọ́n àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá ẹ̀sìn yẹn wọ́n á kàn wá nǹkan kankan wọ́n á hun mọ́lẹ́sẹ̀ já tún wọ́ eléyìí náà ìgbà tí wá ní òtẹ́wọ̀gbà ìgbà tí wọ́n gbàǹgbà náà báwọn ti ń ṣe nù. bẹ́ẹ̀ bàbá wo nísìnyí àwọn fọ́fadà sí wa náà lẹ́ Yorùbá ẹ̀jẹ̀ ń lé sí ọ níjọ́ náà lọ́hùn nínú gbogbo ìtàn táwa náà bá ní bí ò tẹ̀ sójú wa wọ́n á mú aṣọ funfun tí wọ́n bá fẹ́ yàwó tuntun aṣọ funfun bí áńkì mi wọ́n á mú wọlé ọmọ tí wọ́n bá jábàálẹ̀ rẹ̀ wọ́n fi nù wọ́n mú ẹ̀jẹ̀ jáde tí wọ́n bá ti mú jáde gbogbo ayé ó pariwo
inú wọn ó dùn, wọ́n ní ó rábàálẹ̀ rẹ̀ já. Ìwọ náà fẹ́ ìyàwó rẹ nísìnyí kó fi áǹkì funfun kó lọ fi nù kó wá jáde kó wá máa fi ẹ̀jẹ̀ hàn gbogbo ayé káàkiri. Bí wọn ò bá ní pé orí rẹ ṣé kèsì kò set àbí ṣó nídìí kí wọ́n tọ́jú ẹ díẹ̀. Ìwàásù nìkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ń bẹ táwọn bàbá wa náà ń ṣe níjọ́ náà tó yẹ pé lóde òní àárí sí nǹkan pé ṣé kí ní ìnọ́mà ṣá. Níjọ́ náà àwọn sì ń ṣe tó nọ́mà. Ìgbà tẹ́wọ́ gbà nígbà náà. ok ó wá sọ pé ní ayé àtijọ́ ó láwọn bàbá wa pé ọmọ tó bá ti kọ́lé pẹ̀lú obìnrin wọn máa kí jáde ipò wọn fi hàn gbáyé pé àwọn bá ń lé ipò pọ̀lọpọ̀ nǹkan làwọn bàbá wa ń ṣe ní ayé ìgbà yẹn náà táwọn rí bẹ́ẹ̀ ni pé kò nọ́mà ipe táyé pé yẹn bá ṣe é sìn ní tí ó nọ́mà ni ọ̀gbẹ́ni ẹ̀yin tẹ́ kó ẹ̀sìn àjòjì lẹ kó àjòjì wá mọ́ ẹ̀sìn àjòjì fún mi ní nǹkan márùn-ún táwọn bàbá wa ń ṣe nígbà náà táyé pé ìlú ní ìsìn báyìí kò wá tọ́ kì í wá sí tó tọ́ mọ́ táyé pé kò ní táwọn bàbá wa ń ṣe nígbà náà tí wà nọ́mà mọ́ fún mi ní nǹkan márùn-ún táyé pé àwọn bàbá wa ń ṣe nígbà náà táyé pé ìgbà tó wá rí ní ìsáré pé rubbish làwọn bàbá wa ń ṣe yìí náà sọ nǹkan nínú àṣà wa ẹ̀yin lẹ kó ẹ̀sìn àjòjì wá lẹ gbé wá àjòjì pẹ̀lú ẹ̀ ó wá ti di ọmọ táyé bí láyé ń pọ̀n fún mi ní nǹkan márùn táwọn àbá wa ṣe nígbà yẹn torí gbogbo ẹmọ tí wàhálà wà náà ni pé gbogbo ẹbọn ṣe ń rúbọ tán sí tutù tán sí gbogbo ẹ tí wọ́n ń pẹran tán ń pa adìẹ gbogbo ń tẹfẹ tako náà nù ẹsìn àbí tẹsí gbé wà lẹfi tako ẹ ti wá rí gbogbo yẹn bí ẹ bẹ́ẹ̀ ni pé kò nọ́mà àbí lọ́dọ̀ tí wọ́n ó sì nọ́mà lójú tí ni ò ti nọ́mà torí ẹ ti gbé ẹ̀sìn àjòjì wá ìwà àjòjì ó tẹ̀lé ni wọ́n á sọ àwọn nǹkan táwọn àbá wa ṣe ń gbà náà ṣé bó ṣe ń ṣe nínú àṣà wọn tí wọ́n táyé pé wọ́n lẹ́kọ̀ọ́ débi pé wọ́n mọ̀ pé kò yẹ kó ọmọ obìnrin kó wọlé ọkọ kó wọlé ọmọ kan kó ti jábàálẹ̀ ọmọ obìnrin kó ti wọlé ọkọ pé wọ́n á mú àǹkì tẹ́fì yẹn gbogbo èèyàn èyí ni ọ̀nà má lójú tiẹ̀ ìgbà bẹ́yìn ṣe ń wọlé tí wọ́n ní ìsìn tẹ́ẹ̀tẹ́ mọ̀ bóyá ìkan táyé pé gbogbo olú yín lọ́hùn ká mọ̀ dà fi gbogbo ẹnu dákọ̀ olú yín gbogbo obìnrin bẹ̀ àti ẹ̀tì báyé wọn jẹ́ tán sẹ́yìn wá ló nọ́mà ọmọ àlè ni wọ́n fọwọ́ fóòsì júwe ilé bàbá rẹ̀ ẹ mọ̀ tí káwọn ọmọ Yorùbá káwọn fóòsì júwe ilé bàbá wa mọ́ káwọn ọmọ rẹ̀ táwọn bàbá wa ṣe bí ẹni pé àwọn bàbá wa já láti ṣe ibi pé àwọn wá sí àwọn bàbá wa wá sí àwọn bàbá wa láti gbẹ̀sìn àjòjì láyé ẹ̀sìn àjòjì tó wọlé jẹ́ kí wà àjòjì ó wọlé wọ́n sì lọ ọmọ tó bá sọ wípé àwọn ará gọ́ ń jọ àwọn ará ọjọ́ ń gọ̀ àbàbà rẹ̀ ní bú wọ́n sì sọ pé ọmọ tó níyà àwọn òòlà tó níyàwó òun ò lówó lọ ẹnu ẹ̀ ló náà wà ẹ jẹ́ àmọ́ bá lọ. Àwọn sì ń ṣe tó nọ́mà ìgbà tẹ́wọ́ gbà nígbà náà níjọ́ tá ànábì ò tí ì dé ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì tí wọ́n ti wá nígbà tí wọ́n a rí nínú wọn tó fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò pọ̀ tó fẹ́ papọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ìgbà tẹ́wọ́ gbà níjọ́ náà ìgbà tá ànábì dé òfin ò sọ bẹ́ẹ̀ o ò lè fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ sínú ilé. ìsọkúsọ nìyẹn ìsọkúsọ ni ilẹ̀ Lárúbáwá wọ́n fẹ́ yàtọ̀ mọ́ èwo ni àníwá kí wà lẹ́ ń fún lu yín nílùú ilẹ̀ yín Lárúbáwá kí ni ilẹ̀ fẹ́ àwọn méjì pa sínú ilé Zainab tí ànábì fẹ́ ìyàwó ta ni táyé pé níwájú Suratul Al-Ahzab Quran chapter 33 verse 50 bí a kì í kà fún yín Quran chapter 33 verse 50 ẹ máa gbọ́ ó ní ìwà ànábì dájúdájú a ṣe ẹ̀tọ́ fún ọ àwọn ìyàwó rẹ̀ a ṣe ní ẹ̀tọ́ fún àwọn ìyàwó rẹ̀ tí o fún ní owó orí wọn àti àwọn ẹrú rẹ̀ ẹ máa wá dúró obìnrin tó ṣe lẹ́tọ̀ fún ànábì o àti àwọn ẹrú rẹ̀ nínú àwọn ẹrú tí Allah fún ọ ó ní àti àwọn arákùnrin àti àwọn ọmọbìnrin arákùnrin bàbá rẹ̀ àti àwọn ọmọbìnrin arábìnrin bàbá rẹ̀ àti àwọn obìnrin arákùnrin ìyá rẹ̀ àti àwọn obìnrin arábìnrin ìyá rẹ̀ àti àwọn tí ó fi ìlú Mọ́kà sílẹ̀ wá bọ̀ ní mọ́dù wá sí mọ́dù rẹ̀ pẹ̀lú rẹ̀ àti onígbàgbọ́ òdodo lóbìnrin àti ok mo kàn mú lè wá láti jẹ́ kẹ́ mọ̀ pé gbọ́ tó yẹ pé ànábì wà pòfin rẹ̀ ànábì ò pòfin rẹ̀ ó tó fi kún ni tá pé agbẹ́dọ́là ń pa ìlọ wa lọ Suratul Al-Ahzab yẹn láti after 3 verse 50 ànábì tún fi kún pé yá ànábì tún ẹ̀tún òun tún lè fẹ́lẹ̀ wọ́n sì sọ pé ànábì ló pa á lẹ́ pé kéèyàn mọ́ fẹ́ gbà tàbúrò ànábì fẹ́ gba àwọn ọkùnrin bàbá rẹ̀ àwọn obìnrin ìyá rẹ̀ àwọn obìnrin kò sẹ́ni tí ò lè fẹ́ ẹjẹ ń kó ń bẹ́ẹ̀ jáde ẹja tó ń gbọ́n tọmọkùnrin ìwé. ìsídà kó jẹ́ pé o fẹ́ ẹ̀gbọ́n tẹ́lẹ̀ bóyá wá kú tí wọ́n bá gbà ń lé wọn tí wọ́n gbà fún ọ o fẹ́ àbúrò o lè fẹ́ nígbà tẹ́gbọ̀n rẹ ti kú
àmọ́ ò lè kó wọn pọ̀ sínú ilé nígbà kan náà òfin ti gba tiẹ̀ ló tún dé wọn nǹkan ti pààrọ̀ nu gbogbo àwọn ànábì Ọlọ́run pátápátá kò sí ní tó ṣe nǹkan kan tá a sọ pé ní tó ṣe yìí ò dáa rárá o. ṣe gbọ́ ó ní olófin ti pààrọ̀ nu ó ní gbogbo ànábì Ọlọ́run pátá ó ní kò sí tí àlesọpọ̀ ṣe nǹkan tí ò dáa gbogbo ètí gbogbo ètò àsọpá ànábì Muhammad ṣe yìí gbogbo ẹ̀ ló dáa ànábì Sulaiman gbogbo tó ṣe gbogbo ẹ̀ ló dáa ẹmọ obìnrin tó fẹ́ gbogbo ẹ̀ ló dáa gbogbo àwọn ọlọ́run ìpòrò pátápátá àwọn èèyàn ti gbọ́n ju ọ̀rọ̀ ayé àtijọ́ ọ̀rọ̀ ayé tipẹ́tipẹ́ àwọn èèyàn ti gbọ́n jù lọ ẹ má fi ọ̀rọ̀ yìí táwọn èèyàn mọ́ ẹ kàn dáwọn èèyàn padà sẹ́yìn ni ẹ má mọ dáwọn èèyàn padà sẹ́yìn nínú mọ̀mọ́ ayé ti kọjá ká mọ dáwọn èèyàn padà sẹ́yìn ní òrèkóòrè báwa kan ṣe ń tẹ̀síwájú lẹ́yìn tó ń tẹ̀ padà ẹ̀yìn èèyàn mélòó èyí tí wọ́n ń sọ yìí ní ìsìn báyìí ọlọ́dún 6 tó ń sọ èèyàn mélòó ló lè torí rẹ̀ pé tó káwé gẹ́gẹ́ bó ṣe sọ ní síwájú ló lè ṣe é láwọn tó kúrò wọn kí ó tó káwé mo sì mọ̀ kí wọn náà lọ léèwé bó ti ẹ̀ka pọ̀ gẹ́gẹ́ pé kúrò nípọ̀ jù lọ lórí rẹ̀ ṣùgbọ́n à ń sọ eléyìí láti tẹ́wọ́n pé nǹkan ìwà àbàjẹ́ ẹjẹ́ gbogbo ayé ó takò ká mọ̀ pé ìwà àbàjẹ́ ni kò ní jẹ́ pé àmọ́ sọ pé nǹkan ìwà àbàjẹ́ àwọn kan tó máa sọ pé eré ni kì í ṣe ìwà àbàjẹ́ irọ́ ìwà àbàjẹ́ ni kí ẹ fẹ́ gba tàbúrò ìwà àbàjẹ́ ni gbogbo àwọn tí wọ́n list fánàbí nínú Suratu Ahzab yẹn Quran chapter 30 verse 50 tán list yẹn ìwà àbàjẹ́ ni ọmọ ọdún 6 ìwà àbàjẹ́ ni àtìgbà náà ti sin ìwà àbàjẹ́ ni àwọn aṣọ lè fún àwùjọ wa torí àwọn ọmọ tí wọ́n tún bí nìyẹn torí bí mùsùlùmí ṣe ń bímọ kìrìsìtẹ́nì bímọ lórí ṣẹ̀ṣẹ̀ ń bímọ kò ní jẹ́ pé irú ẹ̀kọ́ òdì báyìí lẹ́mọ̀ fáwọn ọmọ òde òní irú ẹ̀kọ́ òdì báyìí ò tọ́ láwùjọ wa àwa ní Muhammadu ṣe nǹkan tí ò dáa nípa pé ó fẹ́ ọmọ ọdún 6 ìwọ wá fẹ́ mọ dìfẹ́ǹdì ẹ̀ kí ló ń dìfẹ́ǹdì ẹ̀ríwó yẹn ló dáa jù èèyàn ló láṣìírí jù èèyàn ló ṣe gbá kan jù òun lọ́lọ́run nífẹ̀ẹ́ jù òun ló dáa jù ṣé wàá rẹ̀ wá ló yẹ kó burú jù àwọn olọ́rọ̀ tọ́ láti sọ pọ̀ jù tó dábàá ń sọ pọ̀ jù wọ́n lè sọ pé ẹ̀sìn la fẹ́ bàjẹ́ ṣùgbọ́n a fẹ́ káwọn èèyàn ó mọ òótọ́rọ̀ ká sì jẹ́ káwọn èèyàn ó mọ ẹni tó tọ́ kí ìwà àbàjẹ́ ó lè bá a nìkú mo ṣe ẹ̀làbọ̀yè pọ̀ ṣiṣẹ́.